Ẹ kú dédé àsìkò yìí, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa lórí ìkànnì Speech Box Tẹ̀lé. Ẹ má gbàgbé láti like, kẹ́ subscribe, kẹ́ share káàkiri. Imosi sinimá tuntun tẹ́ ẹ gbọ́dọ̀ wò ni ó jẹ́, tí àwọn òṣèré jàǹkàn-jàǹkàn kópa nínú rẹ̀. Nínú sinimá yìí láti rí Ronke Odusanya tí ó jẹ́ màmá Imosi, Sisi Quadri, apá tí orúkọ rẹ̀ ń jẹ́ Àdìó nínú sinimá yìí. Bẹ́ẹ̀ Lékan Ọlátúnjí náà kópa nínú sinimá yìí. Akíyanjú Ọmọláyìndé tí òun jẹ́ Imosi nínú sinimá yìí. Bákan náà la rí ìyá Ṣàpọ́n. Oríṣiríṣi ẹ̀kọ́ la ní láti kọ́ nínú sinimá yìí. Imosi, gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé sinimá Yorùbá kún fún oríṣiríṣi ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀. Sinimá Imosi ń kọ́ wa ní èrè tó wà nínú jàgídíjàgan, ìpátá, gẹ́gẹ́ bá a ṣe rí Imosi nínú sinimá yìí tó jẹ́ oníjàgídíjàgan ọmọ tí kò sì máa ń ṣe sùúrù rárá. A máa lu ọmọdé, a sì máa bá àgbàlagbà jà. Ó kó ìyá rẹ̀ lọ́kàn sókè púpọ̀. Bẹ́ẹ̀ ìyá rẹ̀ jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́, ṣùgbọ́n ìṣòro ni Imosi jẹ́ fún ìyá rẹ̀. Ṣùgbọ́n apá, ìyẹn Àdìó nínú sinimá yìí nífẹ̀ẹ́ sí Imosi pẹ̀lú gbogbo jàgídíjàgan tó ń ṣe. Kódà Àdìó ṣetán láti fẹ́ Imosi sílé. Àdìó ṣetán láti fẹ́ Imosi sílé kó sì jọ máa ṣe lọ́kọláya. Imosi jẹ́ ọmọ líle púpọ̀, débi wípé tí wọ́n bá rán ní oúnjẹ ní ibi tó ti ń kọ́ṣẹ́, yóò jẹ oúnjẹ tí wọ́n bá rán. Nígbà míì sì rèé, yóò fi oògùn ìyàgbẹ́ sínú oúnjẹ fún ọ̀gá rẹ̀, tí ọ̀rọ̀ Imosi náà fi bẹ́ẹ̀ sú ọ̀gá ibi iṣẹ́ rẹ̀. A rí Sisi Quadri tí òun kò mọ ọ̀rọ̀ kan láì sọ, tí ó sì fẹ́ tó ìyá Imosi létí, ìyẹn irú ìwà tí Imosi ń wò. Lékan Ọlátúnjí, òun jẹ́ ọkọ àfẹ́sọ́nà fún màmá Imosi nínú sinimá yìí, ṣùgbọ́n oríṣiríṣi ìwà búburú ni Imosi ń wò sí arákùnrin yìí. Eré tó kọ́ni lẹ́kọ̀ọ́ ni, bẹ́ẹ̀ àwàdà inú rẹ̀ kò lóǹkà. Kí ni ohun tó gbẹ̀yìn ìwà jàgídíjàgan Imosi? Ẹ ní láti wo sinimá yìí tá a pàkọ́lé rẹ̀ ní Imosi.